Ní ọjọ́ tí ó gbé fún mi gangan tèmi fẹ́ máa lọlé tó gbà tá dé patí ó dá mi dúró ní máa gbé wọn padà torí nǹkan tó wà lọ́wọ́ mi kò jẹ́ kó lè gbà òun ló jẹ́ kémi náà lè dúró ńbẹ̀ pé bọ̀bọ́ ṣáwà gbẹrù ẹ kí n máa bá tèmi lọ. àwọn àgbà bọ̀ wọ́n ní fi ọ̀rẹ́ rẹ wọ̀n mí wọ́n sọ orú èèyàn tó jẹ́ fún ẹ. iléeṣẹ́ ọlọ́pàá tún ti rọ́wọ́ tó ọ̀dọ́langba kan eléyìí tí wọ́n ní ó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. wọ́n ní níbi ìpéjọpọ̀ kan eléyìí tó jẹ́ ọdún ìṣẹ̀ṣe nínú oṣù kẹjọ eléyìí tí ó kọjá yìí la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó ọ̀dọ́kùnrin yìí o níbi tó ti ń fi ìbọn dúnkòokò mọ́ àwọn kan níbi ìpéjọpọ̀ ọdún Ifá náà. ṣùgbọ́n àwọn àbábọ̀ wọn máa ń sọ pé ẹnu ọlọ́fà ni mọ̀tá ti máa ń dùn ẹja fi sílẹ̀ kí ó sọ bó ṣe jẹ́ gan-an. ẹ jẹ́ kí n máa fi àkókò ẹ̀rọ gbogbo ẹ̀yin òbí eléyìí tó jẹ́ wípé ọmọ yín kàwé àbí ó kọ́ṣẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè kí wọ́n fojú sí iṣẹ́ wọn lágbára Ọlọ́run bá ọmọ wa ò ní kó wa síta lábàdì láṣẹ Èdùmàrè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajára Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹlẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. orúkọ mi ni Michael Ògúntadé. ẹ tó bí ọmọ ọdún mélòó. mo tó bí ọmọ 29 years. 29 years ṣé wo lẹ ń ṣe. mo ń ṣe iṣẹ́ mọ́rúwá mo kọ́ṣẹ́ fashion designer. ẹ máa ń wa márúwá lò. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ máa ń ṣe iṣẹ́ fashion design. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n ẹ ti kọ́ṣẹ́ ẹ ti ṣiṣẹ́ fúnra yín nàbẹ́ ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́. mo ti gbàyè freedom mi ti bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ lọ́wọ́. mo gbàyè freedom mi ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. ok ẹ ti ń kọ́ṣẹ́ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ti kọ́ṣẹ́ ti yege àbí ẹ ti dáhùn sọ fún yàn báyìí. bẹ́ẹ̀ni. apábo ni ẹ ti kọ́ṣẹ́ yẹn. mo kọ́ṣẹ́ ní Ìtàmọ́rìn. ẹgbẹ́ kí ni ẹ lò dáadáa Ìtàmọ́rìn. kí ló ṣẹlẹ̀ kí ló gbé ilé iṣẹ́ ọlọ́pàá. ilé mo wálé ó gbé mi wá sí iléeṣẹ́ ọlọ́pàá ní on the 18 August ni mo lọ sí ọdún Ifá níbi tí òṣùpá ti ń play mo jẹ́ kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀yẹ. wọ́n mú mi wá sí mo lọ síbẹ̀ ní ọjọ́ tí òṣùpá ń play ní on the 18 yẹn mo lọ. ọdún Ifá abo níbẹ̀ ìlú wo ni ló ti ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ní Ìlógbò. bẹ́ẹ̀ni ló ti ṣẹlẹ̀ ní Abẹ́òkúta. mo lọ patí yẹn nígbà tí mo kúrò ní ibi tí mo wà tí mo lọ patí. mo lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan a jọ ń ṣe fàájì òun la fi kúrò ńbẹ̀ tàbí jọ lọ patí. ìgbà tá a dé patí yẹn ọ̀rẹ́ mi kan bí ọmọ àdúgbò yẹn ó kó àwọn èrò tó pọ̀ sẹ́yìn ó ní láti látàtọ̀ parí patí táwọn ọlọ́pàá ń kúrò ńbẹ̀ ó ní láti wá àtáàkì mi lọ ó pàdé mi lójú ọ̀nà ó fún mi ní ẹ̀ṣẹ́ ibi tó ti fún mi ní ẹ̀ṣẹ́ ibẹ̀ ni mo ti yọ ìbọn sí mo yọ ìbọn sí mo dẹ̀ kúrò ńbẹ̀ ó dẹ̀ so mọ́ mi padà pé ọ̀rẹ́ mi kí n má bínú mo dẹ̀ kúrò ńbẹ̀ ibi tí mo ti ń lọ mo ṣáàyìn ìbọn yẹn sókè ní ẹ̀ẹ̀kan mo kó ńbẹ̀ tí mò ń lọ tí mo fẹ́ máa lọ sọ́nà ìsàlẹ̀ bẹ̀ làwọn ní àwọn ọlọ́pàá ti wá bú mi sò àwọn sójà ti wá bú mi sò tó ti fà mí lé ọlọ́pàá lọ́wọ́ tó fi mú mi lọ sí police station Òkètòkú police station láti ibi Òkètòkú police station yẹn ni mo ti dé iléèwé wọn ẹ̀kọ́ta mi bá. ẹgbẹ́ òkùnkùn ìwọ lè ń ṣe bẹ́ẹ̀. ẹ̀yẹ ni. àti tó bí ọdún mélòó lẹ ti wà lẹ́nu. ọ join mi sí ẹgbẹ́ òkùnkùn ní 2022. 2022 bí ọdún méjì sí àbí. bẹ́ẹ̀ni. oṣù wo ọjọ́ wo. ní oṣù kẹfà mi àwọn tí ọjọ́ tó jẹ́. bẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé ó ti lé lọ́dún méjì kan báyìí ó ti ń gbẹ́ni lọ́dún méjì díẹ̀ láti gbà yẹn àwọn ìdè wọn gbówó lẹ ti bá wọn ṣiṣẹ́ àwọn jáde wo lẹ ti jọ jáde pọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò jáde pẹ̀lú wọn torí iṣẹ́ tí mò ń ṣe mi máa ń ráyè láìdé wípé àti fẹ́ jáde tí n bá ti ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ yẹn ó ti máa rẹ̀ mí mo máa lọ sọ́nà ilé so nǹkan tí ó jẹ́ kí a jọ jáde ni àti pé ẹni tó ṣe mí sí ẹgbẹ́ òkùnkùn yẹn ìgbà tó ti kú ìgbà tẹ́ni yẹn ti kú kò jẹ́ kí n ráyè ní pé mo fẹ́ tẹ̀lé wọn àbí pé bóyá a jọ fẹ́ jáde àbí pé bóyá a jọ fẹ́ wà torí mi so mọ púpọ̀ náà àwọn èèyàn bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. ká sọ pé ẹ láǹfààní láti tẹ̀lé wọn jáde àwọn ògbó operation olè mọ̀ tí wọ́n ti lọ ṣe tẹ́lẹ̀ ti fetí gbọ́ tó jẹ́ pé ṣùgbọ́n èèyàn sì ń bẹ̀ bọ́ wọ́n ti lọ ṣe. etí mo lè ní mo fetí gbọ́ police station ni mo ti fetí gbọ́ torí lọ́jọ́ yẹn mo wà ní ọgbà SWAT ní Màgbọ́n ọmọbìnrin kan parọ́ mọ́ mi níbẹ̀ àṣà ìyanjú ọ̀rọ̀ yẹn ibẹ̀ ni mo wà ibẹ̀ nínú àwọn ọlọ́pàá yẹn ti wá ń sọ létí mi
wípé pé lánàá wọ́n dẹ̀ pààyàn sí Kútọ̀ o. So tí mo lè ní pé mo save. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé lára àwọn gáàngì ló ṣiṣẹ́ yẹn àbí? Mi ì wá mọ àwọn tó ṣiṣẹ́ yẹn nígbà yẹn torí bẹ́ẹ̀ mi ṣe kúrò ńbẹ̀ mi ì jáde ńlé rárá. Ilé Ó ni yẹ mo jẹ́ kàn. àṣẹ báyìí, ìbọn tẹ́ ẹ nà yẹn bo lẹ ti rí i. Ọ̀rẹ́ mi kan ló mú fún mi tóun náà jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ Kí lórúkọ òkùnkùn. ọ̀rẹ́ yín? Kazeem, Ìlú wo ló ń gbé? ọmọ Abẹ́òkúta ni. Sáìdì wo l'Ábẹ́òkúta? Eré tá bá jọ dúró níjọ́ tó mú fún mi tá jọ dúró náà ó pe ọ̀kadà Adígbẹ̀ ṣojú mi. But mi ì mọ ibi tó ń gbé nínú Adígbẹ̀. Ọ̀rẹ́ yín lẹ pè. Tó ṣeé ṣe kéèyàn lọ́rẹ̀ẹ́ kó má mọ̀lé ẹ̀. A ti jọ wà láti kékeré ni, kékeré láti jọ mọ́ra dáadáa, mi ì mọ ilé ọ̀dọ̀ ẹ̀. Ibo lẹ ti máa ń pàdé? A pàdé ní ijọ́ tí ó fẹ́ gbébọn fún mi náà la pàdé. Ìjọ́ wo ló gbébọn yẹn fún yín? Nínú oṣù keje last month. Ṣé ẹ rí téèyàn bá sọ̀rọ̀ nígbà míì wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kan tẹni tó mọ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n pè ìbọn fún yín. Ìbọn tó gbé fún èèyàn tí ò yìnbọn ní báwo lẹ ṣe mọ̀ ọ́ yìn sókè? Òun náà ló kọ́ mi. Níjọ́ wo ló kọ́ yín? Ó ti kọ́ mi kó tó di pé ó gbé fún mi láti inú oṣù kẹfà sẹ́yìn. Ṣé ẹ̀yin lẹ ní kó bá yín rà wá ló fi rà wá tó fi gbé fún yín? Èmi kọ́ mo ní kó bá mi rà wá. Iṣẹ́ wo lẹ fẹ́ fi ṣe kí ẹ tó gba ìbọn yẹn lọ́wọ́ yìí? Ó sọ sínú kẹ̀kẹ́ mi ni kì í ṣe pé ó déédéé gbé fún mi direct. Torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rí mi tí mò ń wa kẹ̀kẹ́ kọjá níbi tó jókòó sí. Irú kẹ̀kẹ́ wo? Kẹ̀kẹ́ mọ́rúwá. Ó rí mi tí mo wà kọjá níbi tó jókòó sí, ó wá dá mi dúró. Mo wá bọ́lẹ̀ láti kí i. Ó wá sọ fún mi pé kí n ní sùúrù wípé wọ́n ṣe patí kan ní Tòtòró ibi bíríìjì ẹlẹ́sẹ̀ side yẹn àbí Ṣokòrè níbi bíríìjì ẹlẹ́sẹ̀ yẹn pé mo máa gbé àwọn débẹ̀ wípé kí n dúró. Wọ́n á ní bọ́bọ́ èmi ò lè dúró pé ó ṣá mọ̀ pé ní Sunday mo need owó kí n sáré lọ ṣiṣẹ́ kí n padà sí ilé mi pé mò ń lọ. Bẹ́ẹ̀ ló ti gbé báàgì tó wà lọ́rùn ẹ̀ ó sọ sínú kẹ̀kẹ́ mi. Mo wá ní láti ní kí n gbé báàgì yẹn kí n gbé lẹ̀ ìgbà tí màá yẹnú ẹ̀ wò mo rí pé ìbọn ló wà ńbẹ̀. Ṣé ìbọn yẹn gangan ló fi kọ́ yín níbọn ni àbí ọ̀tọ̀ lè tó tún fi kọ́ yín níbọn? Ìbọn yẹn gangan náà Ló ni. fi kọ́ yín níbọn. Gbàdá wá rí pé ìbọn ló wà ńbẹ̀ kí lẹ̀yin wá ṣe? Bọ̀bọ́ yìí wá gba ẹrù ẹ̀ lóní yẹn tí n bá ti lè gbé dání kí n dúró kóun ṣe tán kí n máa gbé lọ ńgbà yẹn. Àwọn mélòó lẹ kó lọ sí Ṣokòrè nígbà tẹ́ ń sọ yìí? Òun ló ṣì kẹrin tèmi jẹ́ karùn-ún. Òun ló mọ àwọn mẹ́ta tó wà Òun ló lẹ́yìn. mọ àwọn mẹ́ta tó kù torí patí náà lọ wà tí mo ti fi kọjá lára wọn tó fi rí mi. Tí mi bá ṣàṣìṣe á tó bí ọ̀sẹ̀ mélòó kan síra wọn tó ti gbé ìbọn yẹn fún yín ẹ tó lọ sí agbo Òṣùpá àbí ṣé Òṣùpá lẹ pè é? Bẹ́ẹ̀ni. Ẹ ti lọ yin ìbọn yẹn níbẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí ò gbà pé ẹ padà lọ́wọ́ yẹn láti bí ọ̀sẹ̀ nìyí? Ní ọjọ́ tí ó gbé fún mi gangan tèmi fẹ́ máa lọlé tó gbàdá dé patí ó dá mi dúró ní máa gbé wọn padà torí nǹkan tó wà lọ́wọ́ mi kò jẹ́ kó lè gbà. Òun ló yẹ kémi náà lè dúró ńbẹ̀ pé bọ̀bọ́ ṣáà wá gbẹrù ẹ kí n máa bá tèmi lọ. Nígbà tá a máa fi kúrò ńbẹ̀ ó ti ń lọ bóyá bíi aago méje kọjá díẹ̀ ló dẹ̀ wá bá mi ìgbà tó mo wá dá wọn padà síbi tí mo ti máa gbé gbogbo wọn àwọn tó kù ṣáà bọ́lẹ̀. Òun ṣáà ṣì ń bá mi sọ̀rọ̀ pé kí n ní sùúrù fún ọmọ ọlọ́kadà tó máa gbóhùn bí tó bá ti dé pé màá lè máa lọ ńtèmi òun náà lè máa lọ tiẹ̀. Ibi tó ti ń bá mi sọ kí n ní sùúrù mo ṣáà jókòó sí ẹ̀gbẹ́ kan ibẹ̀ ló ti dá ọ̀kadà dúró ṣojú mi ló ti gun ọ̀kadà Adígbẹ̀ ló dẹ̀ fi lọ. Ẹrù tó wà nínú márúwá tí yín pé kó wá gbé. Mo ṣáà ń pè ó ní kí n lọ tọ́jú ẹ̀ pé tàbí kí n lọ sọ́nù. Ọ̀rẹ́ yín tẹ́ sọ yẹn? Kazeem lórúkọ ẹ̀. So ìgbà tó wá ní kẹ́ lọ sọ́nù yẹn kí ló wá prompt ẹ̀yin tẹ́ fi gbé lọ sóde agbo Òṣùpá láti yìn níbẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tó gbé fún mi mo lọ tọ́jú ẹ̀ pé ìjọ́kíjọ́ tí n bá rí màá gbé ẹrù ẹ̀ fún. Nígbà tí mo wá lọ church ní àárọ̀ ọjọ́ Sunday ìjọ́ tí ọmú mi gangan wọ́n ṣe preach bẹ́ẹ̀ ó ṣe bákan lára mi mo wá padà gbé ọ̀kadà kan lọlé mo lọ fi gbé ńlé pé kí n lè lọ sọ́ sí odò. Ní ọjọ́ Sunday yẹn báyìí wá kúrò ní tí mo bọ́kadà yẹn ń gbé mi bọ̀ láti ilé àwọn ọ̀rẹ́ mi kan tájọ máa ń ṣe club tá a dẹ̀ ti ṣe meeting yẹn tipẹ́ tí ó dẹ̀ pé a ní owó mínítì tá a dá síbẹ̀ tá a dẹ̀ jẹ àwọn ẹnìkan lówó ló wá pè mí pé kí n máa bọ̀ kájọ conclude ọ̀rọ̀ yẹn kájọ mọ ibi tá a fẹ́ sọ sí pé tá bá ní ṣe mọ́ ká mọ̀ tá bá ṣì máa ṣe ká mọ̀. Ìgbà tèmi ṣáà ń bọ̀ mo gba ibi tí kẹ̀kẹ́ mi wà mo lọ gbé kẹ̀kẹ́ láti lọ bá wọn níbẹ̀ pé torí ibì kan dún nínú ẹsẹ̀ kẹ̀kẹ́ mi láti lọ bá wọn ní ibi tó wà ní ìsàlẹ̀ abẹsẹ̀ pé tá bá ṣe tán kí n lè bá bẹ́ẹ̀ gba Láfẹnwá torí Láfẹnwá mo ti ń ṣe Láfẹnwá náà dẹ̀ ni mo ti fẹ́ ṣe kẹ̀kẹ́ Láfẹnwá náà dẹ̀ ni mo fẹ́ sọ nǹkan tí mo lọ gbé sí. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa wípé ẹnìkan lẹ wá lọ síbi agbo Òṣùpá yẹn tẹ́ lọ ṣe lọ́ṣẹ́ kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ ta ló nítàn? Mi ò wá anybody lọ́bẹ̀ nǹkan tó mú mi débẹ̀ náà ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé tó mú mi dé agbo Òṣùpá yẹn.
Ìgbà tá ṣáà tí mo gbé kẹ̀kẹ́ mi tí mo dé ibi tí àwọn tán ní kí n wá pé ká wá ṣe meeting, ìkan nínú wọn ra àwọn fóònù easybuy yẹn lọ́wọ́ ṣá, ibi tán ti ń ṣe registration fóònù yẹn ó ń já mọ́ra, wọ́n ṣe gbogbo ẹ̀, ìgbà tán máa ṣe tán, ìgbà témi máa débẹ̀ ó ti ń bọ́ sí bóyá bí after 4, ìgbà tán máa ṣe tán ó ti ń bọ́ sí bóyá bí after 6. So a ṣáà lè ṣe meeting yẹn mọ́. Ẹni tó ra fóònù nígbà tán máa bá ṣe fóònù yẹn tán ló wá ní òun ṣì ní change kan lọ́wọ́ pé ká máa fi mu ọtí, ká máa fi ṣe fàájì. Ibẹ̀ la ti ń mu ọtí, ta ti ń ṣe fàájì ni wọ́n ti ní kí n jẹ́ ká máa lọ agbo òṣùpá. Ibẹ̀ la ti jọ lọ sí patí òṣùpá yẹn. Ibẹ̀ ni nǹkan tó mú mi dé patí òṣùpá gangan nìyẹn. Ìgbà tá dẹ̀ dé patí tí ẹni yẹn fún mi blow, táwọn ẹni tá jọ débẹ̀ tán rí pé mo yọ̀bọ̀n sí, ibẹ̀ làwọn ti sá sẹ́yìn pé so ìyẹn pé nǹkan báyìí wà ní ọwọ́ mi according to bọ́n ṣe rò ó, bémi ṣe rò pé nǹkan tó mú wọn sá sẹ́yìn, wọ́n dẹ̀ fi sá sẹ́yìn. Ìgbà tí mo yìn sókè tí mo fi kúrò ńbẹ̀ tí mo fẹ́ máa lọ, òun làwọn sójà fi wá bù mí so tí mo fi dòkè tòkun. Látòkè tòkun tí mo fi di ẹni tó wá sí. Ó yẹ jẹ́ ká ṣe báyìí. Ilé ẹ̀kọ́ ṣe ti lọ. Bẹ́ẹ̀ni. Ẹ ti gbàyànjá. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ ti máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kí àwọn ọ̀dọ́ bíi ti yín kọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí? Ẹ̀kọ́ tí mo fẹ́ kí àwọn ọ̀dọ́ bíi tèmi kọ́ ni pé tí wọ́n bá rí ẹni tán ti rí tipẹ́, tán bá padà ríra kán mọ bọ́n ṣe máa súnmọ́ torí wọ́n lè má mọ irú ìwà tó ń wù, torí ìwà tó ń wù tẹ́lẹ̀ ó ti change. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀kọ́ kejì tí mo tún fẹ́ kọ́ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mi ni pé kán yẹra fún ẹgbẹ́ òkùnkùn torí kò sérè ńbẹ̀. Ìkẹta tí mo dẹ̀ tún fẹ́ sọ ni pé tí ìjọba bá lè ṣèrànlọ́wọ́ fún mi lórí eléyìí, tọ́lọ́run bá ṣe tí n bá bọ́ nínú eléyìí, mo ṣèlérí fún ìjọba pé tán bá tún ti ká mi mọ́di pé mo ṣẹgbẹ́ òkùnkùn, kán má ṣàánú fún mi, kán pa mí. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Michael Ògúntádé, Ọmọ ìlú bo ni yín? ọmọ ìlú Abẹ́òkúta tí mo jẹ́ ọmọ bíbí Àgókò. Àgọ́.